Àbọ̀rú àbọ̀yè nílé fa o, ogbó atọ́ o. Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin èèyàn wa tí ẹ wà ńlé. Ẹ káàbọ̀ sórí ètò wa ètò yín Gbangbadẹkùn. Gbangbadẹkùn níbi tí kedere ti ń bẹ̀ wò. Ní báyìí yànyàn Òṣogbo, Ọ̀ṣun Ṣẹ̀ǹgẹ̀ṣẹ́, ibẹ̀ ni a fìkàlẹ̀ sí nílé bàbá wa Ifáyẹmí Ẹlẹ́bùúbọn. Ẹ ti ń gbórúkọ yẹn ó ti tọ́jọ́ mẹ́ta. A ní ká wá bá wọn lálejò tó bàbá àbọ̀rú àbọ̀yè o. Àgbo atọ́ àsúré ìwòrìwò fún. Ẹ bá mi kí àwọn ará ilé. Mo kí gbogbo ojú tó ń wò wá, ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di. Àwa ò mọ̀ wá, ẹ̀yin náà là máa bá. Ẹ kú láíláí, ẹ kú àti ẹ kú ọjọ́ gbọọrọ bí ọwọ́ aṣọ, ẹ kú àtìgbà níbi tẹ́ rè lẹ́ẹ̀kan, ẹ kú etí gbọ́ wa lónìí. Olóyè Ifáyẹmí Ẹlẹ́bùúbọn, àwọn nǹkan mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló ṣe pàtàkì nínú ètò ìgbé ayé ọmọnìyàn. Ohun tí a jẹ, èyí tí ṣe àgbà kíláàmù, ohun àádàbora, ilégbèé ló ṣe ìkẹta. Nígbà ìwáṣẹ̀, àwọn babaláwo wọn a máa gbé ilé kín, ilé mọ̀, ilé alámọ̀, ilé pálábàrá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Jíjẹ mímu wọn kò dàbí alára nígbà náà nítorí wọn ò lówó lápò. Bẹ́ẹ̀ ni ìwọṣọ wọn kò rán janjan, ìwọ̀n eku ni wọ́n tẹ́. Ṣùgbọ́n ní òde òwò yìí, babaláwo ti ń nílé jàǹrànjàǹràn lórí. Wọ́n ti ń fọ̀bọ̀ kún ọlọ́yẹ oníyẹ̀rì ṣe ẹsẹ̀ rìn. Awo kan ò fi àpò dọ̀ kòkó ayé àtijọ́ ohun àná, wọn ò fi sánbàǹtẹ́ ẹ̀dí mọ́. Aṣọ tó níláárí làwo fi ń ṣe ara lóore. Kódà àwọn babaláwo ti ń rèlú òyìnbó, wọ́n ti ń fọ Gẹ̀ẹ́sì kàǹkàkàǹkà. Kì í ṣe pé ńgbà náà ifá wọn ò fọ́ọ́re, bẹ́ẹ̀ ni kì í ṣe wípé ọ̀pẹ̀lẹ̀ wọn ò fòlòlò fọ̀hùn. Àmọ́ lẹ́ẹ̀kú òtù òjíire, àwọn àgbà sọ̀rọ̀ wọn ní orí ẹni ní gbáláwo rẹ̀ kò ní, orí ẹni làjísà. Orí ló dá mi, orí ló dá mi, ènìyàn kọ́ o, Ọlọ́run ni. Orí ló dá mi, orí mi ló padà lẹ́yìn mi o, orí mi ló padà lẹ́yìn mi, ìràwọ̀ yìí padà lẹ́yìn oṣù, orí mi ló padà lẹ́yìn mi. Ọdún ni Fáyẹmí Ẹlẹ́bùúbọn láwùjọ àwọn àwòrò ṣàṣà tó ń ṣiṣẹ́ amẹ̀lẹ̀ ọ̀rọ̀ nílẹ̀ kú òtù òjíire àti ní jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé. Òǹkàwé kọ̀wé òun ni bàbá. Iṣẹ́ apohùn ló yàn láàyò láàárọ̀ ọjọ́ rẹ̀ wá. Akéwì ní àràbàlú Òṣogbo. Láti kékeré òun ló ti gbọ́njú bá iṣẹ́ awo. Nígbà tó dàgbà ló di balógun ọ̀rìn kìnìún èdè. Ìyẹn ni pé apèdè tó dáńtọ́ àti baálé àṣà. Ẹ̀gbọ́fá tí ń perí yìí bí, ẹ̀gbọ́fá tí ń perí yìí bí, agídí àrùn níyẹn kángbọ̀n kángbọ̀n kánú oko, agídí àrùn níyẹn kángbọ̀n kángbọ̀n kánú oko, ògbóòrì rẹ̀ lọ́fàyà falẹ̀ kúkú, ògbóòrì rẹ̀ lọ́fàyà falẹ̀ kúkú. Wọ̀nyí ni díẹ̀ lára àwọn ọ̀jìnmí àṣà tí Ifáyẹmí Ẹlẹ́bùúbọn tó gbara wọn kọjá láti ìlú Òṣogbo Òròkè Àsálà tí ṣolú ìpínlẹ̀ Ọ̀ṣun ní Gbangbadẹkùn lọ́sẹ̀ yìí tí kedere bẹ̀ẹ́ wò. Ẹ kú kalẹ̀ lọ́dẹ̀. Ẹ káàbọ̀ sórí ètò wa Gbangbadẹkùn. Dúpẹ́. Bàbá a fẹ́ kẹ́kọ̀ọ́ ni fún àǹfààní ẹ̀yin akẹ́kọ̀ọ́ Yorùbá, ẹ súnmọ́ bí kí ẹ tètè wá tún kọ́ ẹ̀kọ́ kẹ́ wá fi ìmọ̀ kún ìmọ̀. Bàbá à ń gbọ́ lítírésọ̀ àtẹnudẹ́nu. Ẹ ṣáà wò ó, kí ni lítírésọ̀ àtẹnudẹ́nu? Ẹ ṣeun, lítírésọ̀ àti ẹnudẹ́nu la lè pè ní ìjálá, ìyẹ̀rẹ̀ ifá, ewì
àti ẹ̀sà. Ìjálá, Ògún ló ní ìjálá, Ifá ló ní ìyẹ̀rẹ̀, eégún ló ní ewì. Lára àwọn ohun tí àwọn ìṣẹ̀dálẹ̀ ń pè láti kí oríkì, láti kọ́ni lẹ́kọ̀ọ́, láti pòwe, láti dáni lárayá, gbogbo ẹ̀ ló wà nínú èyí tí a dárúkọ ẹ̀. Èdè Yorùbá tó jinlẹ̀ nínú lítírésọ̀ láti máa rí. Ó fi jẹ́ pé àwọn nǹkan àdáyébá wa àwọn ni wọ́n pilẹ̀ gbogbo kìíní. Eégún, Ògún, Ọ̀rúnmìlà, Òòṣàlá, gbogbo wọn lára wọn láti fa gbogbo àwọn nǹkan wọ̀nyí jáde. Ọ̀dà kákúkú wá sọ wípé ìsọ̀rí mélòó ni a pín sí? Ìsọ̀rí tá a lè pín lítírésọ̀ sí ó pọ̀ díẹ̀. A lè pín sí ìsọ̀rí pé ìjúbà, pé kò sí apohùn tí ò ní kọ́kọ́ fi ohùn rẹ̀, bóyá ìyẹ̀rẹ̀ ni o, bóyá ìjálá ni o, bóyá ìwì ni o, wọ́n á kọ́kọ́ fi ohùn júbà. Wọ́n á júbà Olódùmarè, wọ́n á júbà ọlọ́jọ́ ìrun, wọ́n á júbà gbogbo àwọn àgbààgbà tí wọ́n wà níkàlẹ̀ níbi tí wọ́n ti ń pohùn kan tó wá bẹ̀rẹ̀ nǹkan tí wọ́n fẹ́ ṣe. Lẹ́yìn ìjúbà, ní tí ó tẹ̀lé ní àkòrí, nǹkan tí apohùn àbí akéwì tó fẹ́ wí. A ṣe ìfárà. Lẹ́yìn ìfárà ló bọ́ sí ojú ọ̀gbagadè, nǹkan tó fẹ́ sọ gan, a tún wá fi ọ̀rọ̀ ká nílẹ̀. Ó dáa bàbá, ẹ jẹ́ ká ṣe àgbéyẹ̀wò iṣẹ́ apohùn àti ìrírí yín. Gẹ́yẹmí náà ti jẹ́ ọ̀kan lára àwọn apohùn tá a máa ń kéwì ní orí rédíò tá à ń pè ní ìjíǹjí akéwì. Àsìkò tí wọ́n bẹ̀rẹ̀ kínní yìí ó ta ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jí. Alàgbà Adébáyọ̀ Fálétí, àwọn wà ní iléeṣẹ́ rédíò àti tẹlifíṣàn nígbà náà. Àwọn ètò méjì pàtàkì kan ló wà tó gbajúgbajà ẹ̀lẹ́ ń bẹ̀rù ní iléeṣẹ́ rédíò Nàìjíríà. Káàárọ̀ Oòjíire ní WNBS, ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ ni wọ́n máa ń lo ewì. Tá a bá kọ ewì fún wọn, wọ́n á fi bọ́nú ètò wọn tí wọ́n ń ṣe ìṣẹ́jú 5 ìṣẹ́jú 10. Ṣùgbọ́n ìgbà tó dijọ́ kan, òun ni alàgbà Fálétí ni wọ́n á pe wọ́n pè wá wípé àwọn fẹ́ kí ewì ó di ojoojúmọ́, wípé kí a máa lọ ronú gbogbo àwọn nǹkan tá a bá lè fi ṣe ìkẹ́kọ̀ọ́ fún àwọn èèyàn, àwọn nǹkan tí ń lọ láwùjọ wa, àwọn nǹkan táwọn ìjọba ń ṣe, bóyá ó kù díẹ̀ káàtó àbí nǹkan tó bá sì dáa, ká máa sọ eléyìí. Àwa 5 ni a bẹ̀rẹ̀. Alàgbà Fálétí ọjọ́ Monday, Túbọ̀sún Ládàpọ̀ ọjọ́ Ìṣẹ́gun, Láńrè Adépọ̀jù ọjọ́rú, Àlàbí Ògúndépò ọjọ́bọ̀, Yẹmí Ẹlẹ́bùìbọn ọjọ́ Ẹtì. Aago 5 ìdájí ni wọ́n á kọ́kọ́ gbé ewì sójú táyé. Tó bá dìrọ̀lẹ́, wọ́n á tó ṣe ìyípadà rẹ̀. Nígbà tá a bẹ̀rẹ̀, ó kó àwọn èèyàn, ó kó wọn níjàánu gan-an. Tó yẹ pé àwọn òṣìṣẹ́ tó fẹ́ lọ bí iṣẹ́ láàárọ̀, tó bá ti jí, tó bá ti gbọ́ ewì báyìí, gbogbo ohun tí wọ́n bá gbọ́ ní ìdájí òun ni wọ́n mú lọ síbi iṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ń fi ṣe àjọrò pa ẹwà gbọ́n táwọn akéwì wí lónìí. Ó jẹ́ ọ̀rọ̀ tó bá tonílé tàlejò wí, tó kó àwọn èèyàn rórun. Eléyìí jẹ́ kí ewì kó gbajúmọ̀. Láti inú ewì àbáláyé tá à ń sọ yìí, òun àwa ti fa gbólóhùn tiwa jáde tá à ń fi ń pè.
ewì gbajúmọ̀ ń gbà náà tó jẹ́ pé téèyàn bá fẹ́ ṣègbéyàwó ó gbọ́dọ̀ ní akéwì, téèyàn bá fẹ́ ṣòkú ó gbọ́dọ̀ ní akéwì, téèyàn bá fẹ́ sílé ó di pé gbogbo èèyàn ń bẹ̀rẹ̀ sí gbàtẹ̀wì, àwa náà bẹ̀rẹ̀ sí ṣe rẹ́kọ̀dù à ń ṣe, ṣùgbọ́n nígbà ọ̀pẹ ni wọ́n gbógun tì í. àwọn ẹlẹ́sìn ni wọ́n gbógun ti ewì. tí ìyá ẹlòmíì bá kú àbí bàbá ẹlòmíì bá kú tó bá lọ ṣọ́ọ̀ṣì tó bá délé ìsìn tí wọ́n ti sòkú tí akéwì bá tẹnu bọ ewì tí ń koríkì orí gbogbo àwọn ọmọ lóòkú ọ̀yà wọn mọ náwó wọn mọ sí gbogbo owó tí ẹ bá ń gbà bíi kí wọ́n kó sí àwọn páìtọ̀. bí kọ́kọ́ kí pásítọ̀ kó. nígbà náà rẹ̀ lèmi ò máa lọ wọ́ oríkì ìyá ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ oríkì ìdílé wọn tẹ́lẹ̀ wọ́n máa lọ wọ́ oríkì bàbá ó ta ọ̀tọ̀lọpọ̀ ṣùgbọ́n àwọn náà ní ẹgbẹ́ rẹ̀ ti gbógun ti pé rárá o kí wọ́n mọ̀ kéwì ṣọ́ọ̀ṣì mọ́ wọ́n mọ̀ ké kò sí pé ìyàwó sí ìyàwó wọn ò bá pa kéwì mọ́ wọn ò pé wọ́n ṣe sọ. a rí wípé iná gbogbo àwọn ohun tá à ń sọ yìí pàápàá jùlọ àṣà wa iná ẹ̀ ó ń jó àjórẹ̀yìn kí lẹ rò pó fà á ara nǹkan tó fà á ìkànnú ẹ̀ lẹ ti yànnàná ẹ̀ yìí kí ni àwọn nǹkan míì tó tún fà á. ṣe rí tó fà á lẹ́lẹ́kejì ó ní ìpolongo ẹ̀sìn ẹ rí i pé ìpolongo ẹ̀sìn ó ti di nǹkan tó jẹ́ pé ó ba àwùjọ wa jẹ́ tí ẹ bá wọ́n lè kọ́ mọ́ṣáláṣí mi sí ẹgbẹ́ ilé yín báyìí tí wọ́n bá gbé kíní gbòǹgbòǹ bọ̀nù báyìí ó lè jẹ́ ọ̀kan yàrá ẹlòmíì ni igba ló ṣe gbá àwo ló ṣàwo kòkó ń bá bá a ṣàṣùn òní jẹ́ ẹ̀sùn wọ́n bá ṣe ti ọ̀sán wọ́n ṣe tòru wọ́n ṣe ìpolongo ẹ̀sìn ètò ẹ̀ ṣe ní ojúgbara ètò bẹ́ẹ̀ ọ̀sán bẹ́ẹ̀ wí ẹni gbébà wò bẹ́ẹ̀ sí rédíò àwọn ẹ máa bọ̀ ọ́ ẹ máa bọ̀ Jésù pé yín o igba ló ṣe gbá o àwọn lọ́sàwọ́ ìkòkò ń bá bá a ṣàṣùn bẹ́ẹ̀ wọ bọ́ọ̀sì àríkẹ́ àrí bẹ́ẹ̀ ìpolongo ẹ̀sìn ni ó jẹ́ nǹkan tó ba àwùjọ wa jẹ́ téèyàn bá lọ káàkiri àgbáyé gbogbo àwọn ìlú òyìnbó táwa ń lọ gbogbo ẹ̀ ń tutù mínímínímíní yóò dákẹ́ rọ́rọ́rọ́ kálukú ń bá ṣe tiẹ̀ àmọ́ ní Nàìjíríà irọ́ ni o ní jẹ́ ẹ̀sùn ní mọ̀ pé Muslim ń bẹ London wọ́n sì ń bẹ ń bẹ ó gbọ́dọ̀ pariwo ṣùgbọ́n níbí irọ́ ni o ẹgbẹ́ bá sì lọ rè dán lẹ́kùn pé ẹsẹ̀ kìíní jẹ́jẹ́ wọ́n ní ọ̀tá Ọlọ́run ni wọ́n ọ̀run wọn fẹ́ràn Ọlọ́run. ó dáa bàbá Ifá Olókun Asọ̀rọ̀dayọ̀ ẹgbẹ́ wa rìnrìn àjò yẹn títí di mo rántí torí èmi sì kéré nígbà yẹn títí di ìgbà tí ẹ máa ń ní yẹmí ló wí bẹ́ẹ̀ yẹmí ọmọ ẹlẹ́bùbọn èmi Àyìndé ló sọ bẹ́ẹ̀ léwì ẹgbẹ́ wa rìnrìn àjò yẹn. ìrìn àjò náà bẹ̀rẹ̀ ní 70s nígbà gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan pé à ń kọ ewì tí àwọn bàbá Fálétí ìjọ kan náà ni mo kàn ń wí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa ní Nàìjíríà ń bí tí bá lọ òkè òkun màá wálé tí bá lọ òkè òkun rí pé ẹlòmíì bá ń sọ̀rọ̀ èyí tí ó fi mú àpẹẹrẹ láti inú ìṣẹ̀dálẹ̀ inú Bíbélì ni ó ti lọ má pẹ̀rẹ̀ inú Kùránì ni ó ti lọ wọn ní gbogbo nǹkan tó yí wa ká àwọn bàbá ńlá wa òṣèǹ tó sọ̀rọ̀ Kúrúnmí òṣèǹ tó sọ̀rọ̀ Ògèdèǹgbé ẹ̀ sọ̀rọ̀ Ṣàngó ẹ̀ sọ̀rọ̀ Ọbàtálá àfi kí wọ́n sọ pé nílùú Jẹ́ríkò ní Síríà ní kìnníkà tó sì jẹ́ pé gbogbo nǹkan àyíká wa ó wà wọ́n wò pé ọ̀nà wo la ti lè fi
kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ làákàrè mo ṣe ronú pé tá a bá ṣe Ifá Olókun torí pé Ifá òun ni Olódùmarè rán sí àwa èèyàn dúdú gẹ́gẹ́ bí Muhammadu ṣe lọ sí ilẹ̀ àwọn Lárúbáwá tí Jésù lọ sílẹ̀ àwọn Júù Ísírẹ́lì bẹ́ẹ̀ náà ni Ọ̀rúnmìlà ní ṣe rán sí àwa ń bì iṣẹ́ tí Ọ̀rúnmìlà wá jẹ́ láti tún lé ayé ṣe kí àgàwó tó wà lábọ́sùn kí aboyún bí tibitire ìwé tó ń fún Ọ̀rúnmìlà ní odù Ifá gẹ́gẹ́ bí gbogbo àwọn ẹ̀sìn yòókù náà ti níwèé tiẹ̀ odù Ifá 256 ni tẹ́ ẹ bá wá wo gbogbo àwọn odù Ifá ẹ wà rí àwọn ìtàn lóríṣiríṣi tó kọ́yàn lọ́gbọ́n tó sọ àlàyé bí òwe mi ṣe ń ṣẹlẹ̀ gbogbo tó ṣẹlẹ̀ láyìíká wa lóòtú Ifẹ̀ lóde Ọ̀yọ́ Adó Ẹ̀rí Ìjẹ̀rò gbogbo ẹ̀ bá nínú odù Ifá torí bẹ́ẹ̀ tí o kọ́ ka Bíbélì tó láti Genesis lè níbi tí wọ́n ti dákọ̀ ní Ifẹ̀ ń bẹ̀ o sì ní dákọ̀ òde Ọ̀yọ́ ntẹ́mọ̀ rí bẹ̀ ní Syria Jericho Israeli Jordan ó túmọ̀ sí pé ìwé ti ilẹ̀ ẹgbẹ̀rún ìwé tiwa ń bì òun ló dùn Ifá ìwé tàwọn Arab òun ní Alukurani ṣùgbọ́n àwa yẹ ìwé tiwa wò àti ẹ̀fẹ́ gbọ́n mo bá kọ synopsis pé a ṣe Ifá Olókun mo bá fún wọn ẹ̀mẹ́ta ni mo kọ ìwé ìgbà tí mo kọ́kọ́ gbé fún wọn wọ́n ní ọ̀sọ̀nù wọn láwọn ò rí mo tó kọ̀ mí ìgbà tó di ẹlẹ́ẹ̀kejì wọ́n ní àwọn manager program wọ́n ní àwọn ò lówó níbo láti rí owó tá a fi ṣe nǹkan báwọn bá dáa lé ó kàn díjọ́ kan mo lọ sí television house ní NTA nìbàdàn mo bá rí alàgbà Yẹmí Fáróunbí mo fẹ́ jáde nínú mọ́tò èmi ń ti òṣùpá Yẹmí bá mo bá ọ̀rọ̀ mo gbọ́ pé wọ́n lọ kọ program kan sí manager program pé fẹ́ ṣe mo lọ bá mo ní ìgbọ́n nǹkan kan lórí rẹ̀ ó gbọ́ nǹkan mo ní ìgbọ́n ó lọ mọ nǹkan tó ṣe lọkọ̀ mi tó bá kọ́ 13 kò wá mú fún èmi ní kó fi lé lọ́hùn tí mo bá wà ní ìpàdé tí wọ́n bá ní mo wà ń pàdé kó sáré pé òfin lé mi lọ́ba bá dúpẹ́ lọ́wọ́ bá mo ṣe wálé nù bá lọ kọ́ ọjọ́ Monday bá lọ sí Ìbàdàn mo lọ bọ́n àwọn akọ̀wé tí mo bá ní wọ́n ní màá jókòó dé wọn gbà tó tó bí 20 ìṣẹ́jú wọ́n kàn sílẹ̀kùn báyìí ni mo ti Yẹmí ó máa bọ̀ ló bá gbà á kìnìún náà ló wà ní wò ọmọ tó sì jọ yòókù sí fún mi ló máa gbé lọ sí meeting ibi ìpàdé àwọn manager programs mo sábẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ lórí rẹ̀ lómi ìpọ́dà lómi ìpẹ́ ọ̀dà kìnìún kan sàárò owó ó ta jọ sọ́tún ó lóun wá sọ fún ẹ pé ẹ̀ẹ̀mọ́ ń tọ́sẹ̀lẹ̀ ẹjẹ́ á ṣe 13 tá a bá ṣe 13 ká fi yòókù sí ọwọ́ àwọn olùwòran tí wọ́n bá fẹ́ràn rẹ̀ kí wọ́n tó mọ̀ ṣe tí wọ́n bá fẹ́ràn rẹ̀ ẹjẹ́ adágbó 13 ibi tí wọ́n parí ẹ̀ sínú ní bá ti ọwọ́ bọ̀ wọ́n lù lóòlù ìgbà jókòó mo kàn wá lé ní ìjọ kan ni mo bá rí ọmọọba Prince Wọlé Oyèbámijí ó wá bá mi lóṣogbo ló bá ní wọ́n ti lu ìwé tí mo wá wọ́n ti lù lóǹtẹ̀ wọ́n ti fi àṣẹ sí pé ká ṣe òun ṣùgbọ́n 13 ni wọ́n láṣẹ òun ó ní 13 náà dáa tá a bá ṣe 13 wọ́n ṣàfi pamọ́ ìjọ́kíjọ́ tí kò bá sí Yẹmí Ẹlẹ́bùíbọn mọ́ wọ́n máa sọ pé nígbà tí Yẹmí Ẹlẹ́bùíbọn wà láyé òun ó ṣe 13 ìròyìn náà ti dà ẹjẹ́ àṣẹ àbádájọ́ àbábẹ̀rẹ̀ sí wá àwọn èèyàn àṣà gbogbo nǹkan bẹ̀rẹ̀ sí ṣe pàṣẹ ṣe 13 bàbá ńgbà tí wọ́n gbà wọ́n gbé obì fàrùn wá àṣà gba gbogbo ẹ̀ àṣẹ bá ṣe parí
láti parí rẹ̀ wọ́n lọ sí Ìbàdàn. Òyìnbó kan wà ní Òṣogbo ń bì torúkọ rẹ̀ ń jẹ́ Àdùnní Olórìṣà Susan Wenger ló bá rán ọmọ ẹ̀ kan sí mi pé kí n wá òun. Mo bá lọ ó bá ní òun fẹ́ lọ sí Lomé ní Togo, òun fẹ́ kó àwọn artwork kan lọ, àwọn ìwé táwọn fẹ́ ṣe àfihàn. Òun sì wá fẹ́ bàálù ló wọ́n wọ̀ àtòun àti ambassador, ṣùgbọ́n àwọn nǹkan tí òun fẹ́ kó lọ́wọ́ inú bàálù ò ní gba kí n dákun mọ́tò mi ni òun fẹ́ kí n gbé ká pàdé òun ní Lomé. Ọmọkùnrin tí ẹ̀rẹ́ wá ó jẹ́ ọmọ tí Susan tó gbà wò, orúkọ rẹ̀ ní Ṣàngódáre Àjàlá. Susan ló gbà wò, ó jẹ́ ọmọ rẹ̀. Ní bá a ṣe lọ sí Togo ni àtòṣogbo ni mo tún wa mọ́tò wọ Lomé. Bàbá wọkọ̀ lọ bá bàtà débẹ̀ Hôtel de la Paix la dé sí, ó kọjú sí òkun báyìí. So a bẹ̀rẹ̀ sí sinmi, a sá lò ọ̀sẹ̀ kan àbí méjì ń bẹ̀ la bá wálé. Nígbà tá a délé ìyàwó mi bá ń sọ fún mi pé ó di ẹ̀kẹta tí oníṣẹ́ wà láti Ìbàdàn NTA wọ́n ní program yẹn kò gbọdọ̀ dúró kí n tún máa lọ wá àwọn èyí tó bá kù mí. Bàbá ṣé wọ́n ti bẹ̀rẹ̀ sí ìlò ni 13 ni wọ́n ní kẹ́ ẹ ṣe 13 wọ́n dára sí àṣé wọ́n ti lo program lórí èmi wà ní Lomé mo bá gbé mọ́tò bó ṣe dùn ún nìyẹn. mo bá fàn sí Odìbàdàn. Mo ṣe dé ẹnu ìloro ní àbáwọ inú ọgbà tẹlifíṣàn mo rí pé ojú gbogbo àwọn èèyàn wọ́n wá dojú bò mí, wọ́n yíra òun yẹmí kí ló ṣẹlẹ̀. Bá gbé mọ́tò kò lọ sí sábẹ́ abẹ́ igi bá gòkè bá wá manager program lọ Jíbọ́lá Dẹdẹnuọlá. Ó ṣe rí mi báyìí ló ní congratulations bàbá ẹlẹ́bùbọn báyìí máa bọ̀ ló bá dì mọ́ mi congratulations ní program yìí yẹn dá o. lórí Ifá Olókun. Ifá Olókun. Asọ̀rọ̀dayọ̀. Ó ní tí mo bá mọ iye lẹ́tà tí àwọn gbà àti tẹlifóònù ó ló sọ pé ń búlẹ̀ ti fi eléyìí sí program tó dáa táwọn ń kẹ́kọ̀ọ́ ń bẹ̀ dá. Ó ní kò sẹ́ni tí ọmọ rẹ̀ kọ̀ọ̀kan o bí yẹn ṣe Muslim bí yẹn ó ní ṣe tó ti mú mi wà múdà èmi kàn ń bọ̀ ni mo tèmi lọ Togo. Ó ní àwọn orin tẹ́ máa ń kọ nínú Ifá Olókun yẹn bàbá ẹ rán mi létí ìkan nínú ẹ̀. Àṣé tá a fi ń wọlé opening ni àbí. Bẹ́ẹ̀ ni opening. Àwọn orin tá à ń kọ́ ń bẹ̀ pọ̀ a máa ń kọ́ ọ̀kan tí gbogbo èèyàn fẹ́ràn jù lọ àtótó 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 àrèrè Ifá fẹ́ fọ̀hún ẹ dákẹ́ yẹn la máa fi ń wọ. tẹ́ fi máa wọlé. kí ni ìtumọ̀ ẹlẹ́bùúbọn? Ó kọ bàbá mi ni Àlàjẹ́ ni ní ìdílé wa ọdẹ ni wá ìdílé Olútìmẹ̀yìn tí òun àti Lárọ̀ tí wọ́n tẹ Òṣogbo bẹ́ẹ̀ lèmi ti wá. Bàbá mi jẹ́ ọdẹ ó sì jẹ́ babaláwo ṣùgbọ́n iṣẹ́ babaláwo kì í ráyè lọ oko ọdẹ bí àwọn yòókù. Wọ́n wá ṣe ìkóbẹ́rẹ́ kan sí di ìbá wọn tán máa ń yìn. Àsìkò kan wà tí gbogbo èèyàn máa ń dẹ̀gbẹ́ tí wọ́n bá fẹ́ ṣọdún Ògún tó bá jẹ́ pé 10 ni wá tàbá gbéra ń jọkàn àbádẹ́gbẹ́ fún gbogbo ẹran tá a bá pa. Èmi ni mo ní. Ìwọ rẹ̀ tó wá tún di ìjọ́ kejì èmi ọbẹ̀ ẹgbẹ́ tèmi gbogbo ẹran tá a bá pa báwọn náà ṣe ṣe. Ó wá di ìjọ́ ìbọn tí bàbá mi gbé sí ẹbu ibi tí a bá kó ìbọn sí tó pọ̀ ló ń pè ní ẹbu bíi ní èdè ìbò depot ibi tí wọ́n ti manufacture nǹkan lẹ́yìn ilẹ̀kùn báyìí ìbọn bíi 10 ó wà ń bẹ̀ ìbọn tí bàbá mi wà ń bẹ̀ ìbọn tí ó so
ìkóbẹ́rẹ́ mọ́ nídìí ẹ̀ là máa ń lò tí wọ́n bá ṣe ogún ọdún ni wọ́n tó yìn kò ní ṣáàkì. nígbà wọn dé ìgbẹ́ tó bí ẹtú bá yọ báyìí tó bá ti ṣáàtì gbà ẹtú olùlẹ̀ àwọn tí wọ́n yìnbọn wọn ń dojúmọ́ tẹ́lẹ̀mí bá yìn báyìí ó lè ṣáàkì ó lè jáde wọ̀ táwọn tó bá ti lẹ̀bọn gbà ó ní bóò ni ó ti wá jẹ́ ìbọn tó wà ní ẹbu ìbọn tó yẹ kí ni ẹbu ló wà lórí ní wọ́n ń pa gbogbo ẹ̀rẹ̀. wọ́n ń yìn lójoojúmọ́. ẹbu ìbọn òun ni wọ́n ń pè ní ẹlẹ́bù ìbọn ṣe jẹ́ nu. tó bàbá ẹ jẹ́ ká wo ifá kí nìdí táwọn èèyàn fi ń dáfá kí nìdí tí wọ́n fi ń ṣe ẹbọ rúrú tán fi ń rú ẹbọ. gẹ́gẹ́ bí a ṣe sọ pé òjíṣẹ́ Olódùmarè ni Ọ̀rúnmìlà iṣẹ́ tí wọ́n rán wá ṣe ní ilé ayé òun ni láti tún ilé ayé ṣe àgàn tí ò rí bí kí ó lè bímọ ẹni tí ń bábí kú kó lè bábí yè tí àjàkálẹ̀ àrùn tó bá wọ̀lú kó lè kú ò bàbá fẹ́ tẹ ìlú kan dùn Ifá ni wọ́n dá láti wo ọ̀gangan ibi tó dáa tí ó tùbà tí ó tùṣẹ tàbá fẹ́ jèrè Ifá ni wọ́n dá láti mọ ẹni tó rí rẹ̀ rọ̀ mọ́ ìlú tí orí rẹ̀ yóò pèsè fún gbogbo tonílé tàlejò tóbìnrin bá ń lọ lé ọkọ àbí tó bá ń wọ́kọ láti rí ọkọ rere Ifá ni ó dá tàbá fẹ́ ṣègbéyàwó pé a sinmi fọ́kọ Ifá ni a dá kò sí nǹkan tí wọn kì í dá pé ó lọ jagun. ohun ẹnu Olódùmarè. ohun ẹnu Olódùmarè òun ni Ifá. ó dáa kí nìdí táwọn èèyàn fi ń rú ẹbọ. ìdí tá a ṣe ń rúbọ ni pé méjì ni Ọlọ́run dá ilé ayé ẹ rí i pé àwọn kan ń bẹ tó jẹ́ àjogún tí wọ́n ń da àwa èèyàn láàmú ẹ̀mí àìrí ikú àrùn òfò ẹ̀gbà ìṣe ìyàmí àwọn ajogun tí a lè pè ní bíi peligrant lédè ìbò àwọn ajogun tó ń dẹ̀yàn láàmú àwọn kan wá wà ní ọwọ́ ọ̀tún àwọn tó ń gbà wá kalẹ̀ lọ́wọ́ àwọn ajogun yìí àwọn ni òòṣà wa Ṣàngó Ọ̀ṣun Òru Ọ̀rúnmìlà òòṣà oko gbogbo àwọn ohun yẹn a lè pé negative positive iṣẹ́ tí ọmọ èèyàn wá ṣe láyé ni pé kó máa ṣe ọ̀nà láti má jẹ́ kí negative kó borí positive mọ́ ń lọ́wọ́ torí pé níjọ́ tó ọmọ èèyàn kọ̀ nígbà tá a ti dáyé tí wọ́n ti bí olùbímọ èèyàn àti bí àtẹ̀yàn lójọ ìwálé ayé ibi yìí tó bá rí mọ́lẹ̀ tí wọ́n ṣe ibi ó pọ̀ ju ara wọn lọ fún èèyàn láti máa ya lára àwọn ibi lápò lẹ́ẹ̀kan ikú àrùn òfò ẹ̀gbà ìṣe ọ̀ràn ara àwọn ibi tá à ń pè ní ajogun tí wọ́n ń ṣiṣẹ́ láti tako àwa èèyàn ìdí ẹ̀ ní ta fi láti máa dáfá láti máa rúbọ ká lè gba ara wa kúrò lọ́wọ́ àwọn ẹ̀mí ẹ̀rí ajogun tí ò fẹ́ ká ṣe níta fẹ́ ṣe bí àrùn bá mú èèyàn nísìn kò ní gbádùn ẹni tó ní ẹjọ́ láti ya gbogbo àwọn ibi wọ̀nyí kúrò ìdí tá a ṣe ń rúbọ ni àwọn ajogun èyí là ń rúbọ sí gbogbo ẹbọ tá a wá ń rún nígbà téèyàn kọ pẹtísàn àbájúà tá à ń ṣe wọ Olódùmarè jẹ́ kí ilé ayé mi ó dá o jẹ́ kí n lówó o jẹ́ kọ́kàn mi ó balẹ̀ o kí n róbìnrin fẹ́ o kí n bímọ re Olódùmarè là ń ránṣẹ́ rẹ̀ sí. nígbà tí wọ́n bá ṣílẹ̀kùn fún àdúrà àbí ẹbọ tá a rú tí ẹ bá lù ní òǹtẹ̀ wọ́n sọ pé àdúrà gbà torí ó nílé àṣẹ gbogbo ẹ̀bẹ̀ tí kálukú bá bẹ̀ níjọ́ tó bá tó mú wọlé àṣẹ báyìí àdúrà gbà. ó dà bàbá láti 1976 títí di ìsìn a sábà gbúrò onífá kan tó dáńtọ́ bíi
Àràbà Ifáyẹmí Ẹlẹ́bùúbọn títí di òní ọgbọ́n ò lè dá sí bàbá. Kì í ṣèmi nìkan ni babaláwo pọ̀ láyé. Pọ̀ ṣùgbọ́n àgbúrò wọn bíi. Olódùmarè ló ṣe bẹ́ẹ̀. Téèyàn bá ń ta wálé ayé wá sí kí ni tó dáyé ni wọ́n ti sọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí wọ́n ti sọ pé yóò rí òun ló rí bẹ́ẹ̀. So èmi nìkan kọ́ ń babaláwo, àwọn tó gbọ́ fápọ̀ o, ṣùgbọ́n adúpẹ́ pé Ọlọ́run kà mí yẹ pé tó lè mọ tọ́ka pé ẹni ìjẹ́ kan láwọn tó dáńtọ́ ìnáwó. Ó dà bàbá, nínú ìyẹ̀rẹ̀ ifá yín ifá kìkì ẹ máa ń sábà gbóṣùbà káre láyé fún bíi àyànmọ́, ìpín, ẹlẹ́dàá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, orí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kí ló fà á? Torí ipa tí wọ́n kó, torí pàtàkì tí wọ́n jẹ́, òun la ṣe máa ń gbé òṣùbà fún wọn. Torí kò sóòṣà tá a dẹ́yìn orí ṣe, orí ni gbogbo nǹkan, orí ni kẹ́ni náà ní ṣe bóògùn ni kò mọ̀, orí ni gbogbo téèyàn jẹ́, gbogbo téèyàn dà, n tó ń ṣe wá, n tá à ń ṣe, orí ni. Orí tí kálukú bá gbé ni ó sọ bílé ayé ẹ̀ ó ti rí. Gbangbadẹkùn lètò, ètò ní Gbangbadẹkùn. Ẹ jẹ́ kí bàbá kí wọ́n dá tọ́mì díẹ̀, tí a bá padà dé ètò á tẹ̀síwájú. Ẹ kú kalẹ̀.